Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wo ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Mo kí yín ní ìlà oòrùn, mo kí yín ní ìwọ̀ oòrùn, mo kí yín ní gúúsù, mo kí yín lárùwá, mo kí yín ní gbogbo ibi tí ojúmọ́mọ́ dé lówùúrọ̀ tòní wípé ẹ kú dédé ìwòye o gbogbo àkókò tí ẹ bá wà níbi tí ẹ ti ń wò mí ni mo fi kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Gbogbo ẹ̀yin tó yẹ pé kò ṣe má wò ní ìkànnì Yèyé Gbàgede Àṣà TV fún yín, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀, mo mọ̀ ọ́ lóore o, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ wò ó, ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́, tẹ́ ẹ tí ì tẹ̀ sójú ẹ̀, ó yá ẹ bá mi subscribe kíákíá àǹfààní tí mo lè jẹ lára yín nù. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ subscribe, ẹ tẹ notification button. Nínú notification button yẹn, ẹ máa rí ALL. Ẹ̀yin tẹ̀ ẹ́ sórí all yẹn nítorí pé alámí ni gbogbo ìgbà tá a bá ti mú ètò wá sórí ìkànnì yìí ló máa gbé wá fún yín ní gbogbo ìgbà pé tó ètò ti bẹ̀rẹ̀ nìyẹn. Lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín yín, ẹgbẹ́ wa tẹ́ ní sílé kò ní yàn kú lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ ṣeun. Ẹ wá bá wa wò kẹ́ ẹ bá wa pín ètò yìí, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jẹ́ ó délé kó dóko kó dẹ́sẹ̀ kùkú. Nítorí pé ohun tá a fẹ́ sọ lónìí yóò ṣe wá láǹfààní tó pọ̀ gan-an. Àrínì àbèrè Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín afẹ́bí sínú kò ń jẹ àwọn èmi lọ́mọ bólóúnjẹ bá rí ibi tó lójú máa ti fà ìjẹsẹ̀ lọ́rùn tó tí mo kápá ọ̀kánjú àmì nì. Àríkẹ́ ọmọ ajó máa níwòrán mo sì létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ní mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrú àwòdòkò agbẹdúró orí òkèlè àpò gàgàrà kíkọ lérò àgbẹ̀ ní dájà tiwa. Ẹ wò ó lórí ètò yìí lónìí in tí mo mú wá ó ṣe iyebíye. Mo fẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká wò ó tán ká sì gbọ́ dáadáa nítorí mo ní àwọn fọ́nrán tó jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó tí mo mú wá fún yín. Ẹ̀yin ọmọ Yorùbá etí yín mélòó? Ẹni méjì ni kí lẹ fi ń gbọ́ ọ̀rọ̀ ẹ wá nígbàgbọ́ ya lágbára Ọlọ́run. Mo fẹ́ rọ̀ wá, mo fẹ́ bẹ̀ wá, ẹ má jà dìré. Ẹ jẹ́ ká kọjú sí nǹkan tí a fẹ́ ṣe. Ẹ má jẹ́ pé ó jà wá. Bí a ti tẹ̀ ọkàn bèrè lọ́wọ́ wa pé ṣé pèlè lé iṣẹ́ fún ni àbẹ́ẹ̀dì. Àwa tá a lá ń jìjà agbára, tá a ń jà fún orílẹ̀-èdè olómìnira ti Yorùbá, a tún ti ń bára wa jà. Ṣáà fi ṣe ni ṣé wọ́n fi ṣe wá ni. Ẹ la ojú yín sílẹ̀ dáadáa kẹ́ ẹ lè bá a fi ríran nítorí pé nǹkan ń bẹ, mẹ́wàá ń bẹ. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n fẹ́ dà yín lédè rú, wọn ò kọ́kọ́ sàn ó dòru, wọn ò kọ̀ kílẹ̀ oṣù ní lọ́sàn-án gangan. Àmọ́ àwa ni ká mọ ohun tá à ń ṣe, ká mọ ibi tá à ń lọ kí ọ̀rọ̀ Yorùbá Nation lè tẹ̀síwájú. Mo fẹ́ mú yín dá yín lójú pé gbogbo ọ̀nà làwọn aráabí ń gbà láti bẹ́gi dínà orílẹ̀-èdè olómìnira Yorùbá Nation yìí. Ṣùgbọ́n àdúrà tèmi ni pé Ọlọ́run ò ní fún wọn ṣe. Oríṣiríṣi nǹkan là ń rí tá a sì ń gbọ́. Tí ẹ bá wò ó, wọ́n mọ̀ pé ìṣẹ́ àti òṣì ń bá àwọn èèyàn jà. Wọ́n sì mọ̀ wípé ẹgbẹ́ tiwọn, ẹgbẹ́ òṣèlú wọn ló dá ìṣẹ́ àti òṣì ẹ̀hún wàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí sílẹ̀. Ṣùgbọ́n wọn ò bìkítà rárá. Wọn ò bìkítà rárá nítorí wípé bámúbámú ni mo yó nílùú tiwọn lójoojúmọ́. Àwọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkankan. Nígbà tẹ́bi ò pọmọ wọn, báwo náà ṣe fẹ́ mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan? Òun náà ṣe lùlù bámúbámú ni mo yó ní gbogbo ìgbà. Àmọ́ èmi ò fẹ́ ká dìré. Bẹ́ẹ̀ ni ọ̀gangan ọ̀nà lálákè ń sọ. Ibi tá à ń lọ ni ká kọjú mọ́. Ìgbà tá a bá débi tá à ń lọ, ẹni tó yẹ ká bá wí a máa bá wí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo rọ gbogbo ẹ̀yin tẹ́ ń jà, mo rọ gbogbo ẹ̀yin agitators tẹ́ ń jà pátápátá pé ẹ sí mẹ́dọ̀ ẹ gbàgbé ẹ̀. Ẹ gbójú fún gbogbo àṣìṣe tí kálukú bá ṣe. Mo rọ̀ yín, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run alààyè. Èmi ò fẹ́ mẹ́ni tó jẹ̀bi torí mi ò ṣe adájọ́. Adájọ́ ní dájọ́ ẹni tó jẹ̀bi tàbí ẹni tó jàre. Èmi ò sì kèsì ń ṣe agbẹjọ́rò débi tí máa gbẹjọ́ ẹnìkan rò fẹ́ nìkan. Ṣùgbọ́n nítorí wípé kómi ó má bàa tẹ̀yìn wọ ìgbín lẹ́nu ìjàgbara orílẹ̀-èdè olómìnira ti Yorùbá. Torí kómi ó má bàa tẹ̀yìn wọ ìgbín lẹ́nu ló fi yẹ ká sí mẹ́dọ̀ ká mọ ohun tá à ń ṣe ká má bára wa jà lákòókò yìí. Bàbá tún ti dé, wọ́n tún ti parọ́, wọ́n ti bululẹ̀ kẹ̀. Wọ́n láwọn odogún àwọn odọgbọ̀n. Ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n mọ̀ pé àwọn ẹgbẹ́ tiwọn ló dá wàhálà alẹ̀, ló dá rògbòdìyàn sílẹ̀. Wọ́n mọ ohun tí wọ́n ń ṣe.
wọ́n ti wá kó bìtìbìtì owó ẹgbẹ̀lẹ́mùkú owó wọ́n ti kó jáde fáwọn èèyàn wọ́n ní kó máa ṣe 1 million work 2 million work 5 million work káwọn èèyàn máa jáde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n fún campaign wọn ó ti rí bẹ́ẹ̀ o màá fún yín ní ẹ̀rí lóníbílẹ̀ ń jẹ́ ilé ètò ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn níjẹta àwọn ẹgbẹ̀lẹ́mùkú ọmọ Yorùbá ló jáde nìbàdàn tí wọ́n ń wọ́ọ̀kì fún Bọ́lá Ahmed Tinubu àwọn onírú ayé Tinubu ti ń pèrè ẹ̀ ní Tinubu torí èmi ò mọ tí wọ́n tún fẹ́ họ́fà wa lórílẹ̀‐èdè yìí mọ́ èmi ò mọ nǹkan kan tí wọ́n tún fẹ́ ṣe fún wa mọ́ èmi ò mọ nǹkan kan tí wọ́n tún fẹ́ ṣe fọ́mọ Yorùbá ó wá dùn mí gan-an ó dùn mí dọ́kàn ó dùn mí dénú n tó jẹ́ kó dùn mí pọ̀ gan-an nítorí wípé àwọn ọmọ Yorùbá àtàtà tí ó yẹ kí wọ́n jáde fún rálì tá à ń ṣe káàkiri ó jáde ìṣẹ́ àti òṣì pẹ̀lú owó ìdákọ̀mù tí ò tó nǹkankan tí ò tó níṣoríire tí wọ́n há lé wọn lọ́wọ́ ẹ wo èrò bí wọ́n ṣe tún jáde kẹ̀tíkẹ̀tí nìbàdàn ìbá jẹ́ pé báyìí ni wọ́n ṣe tún jáde fún rálì orílẹ̀-èdè olómìnira Yorùbá ni ìbá dára ìbá dùn ẹ wo èrò rẹpẹtẹ ẹ wò wọ́n bí wọ́n ti jáde ó yẹ ẹ wò ó. a ní kí ìyà má bàa jẹ ìran Yorùbá mọ́ kí ló dé ẹ̀yin Yorùbá tó yẹ pé tára bá ti tù wá díẹ̀ a máa gbàgbé ìyà àti bí 20 ọdún tára bá ti tù wá ìṣẹ́jú kan a máa gbàgbé ìyà àti rògbòdìyàn ẹ ti gbàgbé ní ẹgbẹ́ wọn ẹgbẹ́ òṣèlú wọn ló dá wàhálà àti Fúlàní sílẹ̀ ẹgbẹ́ òṣèlú wọn ló kó Boko Haram wọlé ẹ má jẹ́ ká fọ ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ kò sí ní tó fẹ́ ṣe fáwa o wọ́n kó wọn wọlé tán apá ò ká wọn mọ́ oríṣiríṣi àṣírí náà láti gbọ́ lórí social media wọ́n kó wọn wọlé tán apá àwọn ò ká wọn mọ́ àwọn agbésùmọ̀mí agbébọn wọ́n wá ń dábí ẹ̀dùn wọn rọ̀ bí òwe lónílùú tó lọ́ba tó níjòyè ìjọba kan wá wà kò wá níkápá lórí ohun tí àwọn agbésùmọ̀mí agbébọn afẹ̀míṣòfò ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀rí pé ìjọba bẹ́ẹ̀ ti fẹ́ẹ̀lì ṣó yá tún tẹ̀lé wọn ẹ má tẹ̀lé wọn mọ́ Tinubu dàgbálẹ̀ ó ti dàgbálẹ̀ bó bá yajúlé ẹ má fún un níbò kankan orílẹ̀-èdè Yorùbá ni o tó bá yajúlé ẹ má fún un níbò kankan bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá ni ẹ jẹ́ àjà fún èmi ò gbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú kankan mọ́ mo fi gbogbo ọwọ́ sọ̀yà pé mi ò gbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú kankan mọ́ kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó tún lè gbé wa délẹ̀ ìlérí mọ́ ilẹ̀ ìlérí táwa fẹ́ gangan ní orílẹ̀-èdè olómìnira ti Yorùbá Nation ẹ má jẹ́ ká tanra wa yé fẹ̀kọ̀ tanná fún wa nígbà tí bàbá dé sẹ́ẹ̀ bàbá tún lérí léka o as usual ló bá dé bí wọ́n ti ṣe nígbà tí wọ́n gbé Buhari jáde náà rèé ó yá ẹ ti ẹ̀ kọ́kọ́ gbọ́n tí bàbá sọ. And I'm happy to be back to my fatherland. And Nigeria should expect a very intelligent ability to think and perform. Nigeria should expect that the help they needed is here. The hope that is almost teetering is back. I'm back actively. And I will hold every effort to the country of patriotism, dedication, capacity, and ability to do the job. Not negative thinking. Not the fact that Nigeria has failed. This country, or this continent, is the greatest of all. And we should be a help
If it's rebuilt, we are builders. If it's construction, we are constructors. If it is assurance, we give Nigeria that we definitely will make a better country out of it all. Ẹ ti gbọ́. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ? Ẹnu ẹ̀ gbọ́ ohun tí bàbá sọ, ẹ gbọ́ ohun tí bàbá wí. Ṣọ́rọ̀ nu àbí sọ lẹ́nu? Ṣọ́rọ̀ nu àbí játijàti ọ̀rọ̀? Ṣọ́rọ̀ nu àbóṣí ọ̀rọ̀? Ohun tí wọ́n lérí léka níjọ́ kìíní àná náà rèé, ọdún kẹjọ wọ́n ti parí, wọ́n tún ti dé báyìí. Wọ́n tún ti bẹ̀rẹ̀ sí há owó ìdákọ̀mú, wọ́n tún ti bẹ̀rẹ̀ sí há fìlà òfò, wọ́n háṣọ òfò, ọṣọ òfò wọn ò ní bọ́ sí mi lọ́rùn o. Fìlà òfò wọn ò ní fi dé mi lórí. Ẹ má jáfira gbogbo agitators pátá ni mo mọ́rọ̀ ilé ìwá fún. Ẹyẹ gba distraction láàyè, ẹ má wà distracted. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, mo fi orí Olùduà bẹ̀ yín. Ẹ má wà distracted. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má jà fàyè gba ìyapa. Ẹ má jà fàyè gba distraction. Mo fi orúkọ Ọlọ́run alààyè bẹ̀ wá. Mo fi gbogbo tí gbogbo wa bá gbàgbọ́ nínú ẹ̀ bẹ̀ wá. Wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ, olóòlò oko tó bá lo odò wá dé bá. Ẹni tí ó bá jẹ́ pé tọkàntọkàn ló fi ń ṣe ìjàgbára ti Yorùbá Nation yìí, ẹ já continue. Ẹni tó bá lòun ò ṣe mọ́, ẹ filẹ̀. Nígbà bá dọ̀hún, àjọ máa ríra wa. Ẹ ti rí bẹ́ẹ̀ nìkan ti dalẹ̀, ẹ̀yin ẹ filẹ̀. Ọ̀rẹ́ mi dà mí, mo fẹ́ da ọ̀rẹ́ mi, ọ̀dàlẹ̀ á di púpọ̀. Ẹ fi wọ́n lẹ̀, ẹ já continue, mo fọlọ́run bẹ̀ wá. Ẹ jẹ́ ká ṣe Yorùbá Nation yẹn máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní gbogbo ìgbà. Ká lè bọ́ lóko ẹrú, ká lè bọ́ nínú wàhálà, ká lè bọ́ nínú ìdààmú ni o. Ká lè bọ́ lóko ẹrú àwọn amúnisìn olóṣèlú òfò. Ni mo ṣe ń ké tantan wípé ẹ já ṣàánú ara wa, ẹ yé jẹ́ abára wa jà. Ìyí táwọn àgbẹ̀ ìbẹ́bọ jẹ́ tí wọ́n fẹ́ lò nu. Nígbà tá a bá dà wọ́n lédè rú, tá a bá tú wọn ká, á wò bí wọ́n ṣe tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa lórúkọ Ọlọ́run alààyè. Gbogbo nǹkan tá a bá gbàgbọ́ nú ẹ̀ pátápátá ni mo fi ń bẹ̀ wá. Ẹ já fi ìjà sílẹ̀ báyìí, ẹ já fi wàhálà sílẹ̀, kò sí ohun tá a fẹ́ fi ṣe, kò lè gbé wa débi kankan. Ìfẹ́ àti ìrẹ́pọ̀ tòun ti ṣọ̀kan ló lè gbé wa délẹ̀ ìlérí. Tá a bá wá rí ẹnikẹ́ni tó lóun ò bá wa lọ mọ́, òun ò ṣe mọ́, ẹ já fi rú ẹni bẹ́ẹ̀ lẹ̀ ẹ́. Ìbọn lọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ ló fi kọ́ ní ẹ̀sọ́ tọ̀tọ̀. Ẹ filẹ̀. Nígbà bá wá délẹ̀ ìlérí ńkọ́, ojú wọn á já àní, ojú wọn á já. Wọ́n rò pé kò ní ṣeé ṣe ni, á ṣeé ṣe. Gbogbo àwa tá à ń jẹ ẹjẹ́ àjà tọkàntọkàn. Ẹ má jẹ́ aṣọ dìjọ ọmọ ọ̀tá, ẹ má jẹ́ aṣọ dàwúrúju, ẹ má jẹ́ àfi jalè. Ẹ jẹ́ ká ṣe ohun gbogbo tọkàntọkàn lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo fi Ọlọ́run alààyè bẹ̀ wá. Nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀. Wọ́n ti kó òbítíbitì owó jáde, ẹgbẹ̀lẹ́mùkú owó. Wọ́n ní ohun tó owó bá ṣe ti ilẹ̀ ló máa gbé. Ẹ sì mọ̀ pé ìṣẹ́ àti òṣì ń bá wa jà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni wọ́n bá fún 1 million, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó padà. Ọ̀nà oko gan padà dèpòdépò ọ̀rọ̀ ẹnu. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó padà, yóò darapọ̀ máwọn ará bí. Àwọn tó wọ́n kú sọ pé àwọn kó wa lọlẹ̀ ìlérí náà ni wọ́n kú ń jà tí wọ́n ń jalè, tí wọ́n ń pínwó láàrin ara wọn yẹn. Kí làwọn wà ní gbowó lọ́wọ́ olóṣèlú fún? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá. Bàbá Banjiakintoye wọ́n ti bẹ̀ wá, wọ́n ṣiṣẹ́ takuntakun. Èmi náà fẹnu ọmọdé bẹ̀ wá, ẹ fi etí àgbàgbà. Olóyè Sunday Igboho, ẹ má jẹ́ kí wàhálà rẹ̀ ó wọ mi. Ẹ má jẹ́ kí iṣẹ́ rẹ̀ ó já sásán lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Gbogbo àwọn àgbààgbà tí wọ́n ti ṣe takuntakun, wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ má jẹ́ kí wàhálà wọn wọ mi. Ẹ jẹ́ ká ṣe Yorùbá Nation yẹn máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Bí wọ́n ti ń lo òkè òkun ní gbogbo ìgbà. Àwọn owó wa tí wọ́n kó síbẹ̀ ni wọ́n lọ rè kó wálé nígbà tí wọ́n ti rí pé election ń bọ̀. Gbogbo money laundry tí wọ́n ṣe káàkiri, àwọn ni wọ́n ń kó wálé díẹ̀díẹ̀ láti wá fi ṣètò ìdìbò. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ má jà fira. Ẹ má jà rẹpẹtẹ nírú àkókò yìí.
ẹ má jẹ́ àsùn lé bàbá àsàlẹ̀ olóṣèlú ẹ káre ẹ rántí àtúbọ̀tán ẹ tún ti ń háwó ẹlẹ́yà ẹni kí Yorùbá Nation má ṣe ṣe ẹni kó má dúró bí yóò dúró lójú yín yóò dúró lẹ́yìn yín lágbára lọ́wọ́ Elédùmarè ẹ tún ti bẹ̀rẹ̀ òfò ìlérí tẹ̀ ní múṣẹ ẹ tún ti bẹ̀rẹ̀ sí ní lé ẹjọ́ yín kọ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rántí àtúbọ̀tán mo fẹ́ kẹ́ ẹ rántí ọjọ́ tẹ́ sùn tẹ́ ẹ̀ ní jí mọ́ mo fẹ́ kẹ́ ẹ rántí ọjọ́ tí iná ó dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ yín mo fẹ́ kẹ́ ẹ rántí ọjọ́ tí àkókò kọ lẹ́yìn ọmọkùnrin ẹgbẹ́lé ayé kẹ́ ẹ ṣe rere àwọn ọmọ tẹ́ ẹ pa níbi ensars lọ́jọ́ sí ẹ̀jẹ̀ wọn ó béèrè títí dèdè eléni ẹ máa sọ̀rọ̀ lórí ẹ ń lùlù kò kàn mí ẹ ń hùwà kò kàn mí ẹni kò sí ohun tí wọ́n fi yín ṣe fọmọ aráyé ò bá lè fi yín ṣe nǹkan kan láwùrà bí tó jọ dá gbogbo wa á fi yín ṣe mẹ́wàá bẹ́ẹ̀ bá gbélé ayé tẹ́ ṣe bí tẹ́ gbélé ayé tẹ́ ṣèkà ẹ rántí ikú gáà kẹ́ ẹ ṣòótọ́ ẹ̀yin nu Ọlọ́run nu ṣùgbọ́n mi ò bá yín lọ́rọ̀ o tó ní ìmọ̀ yín rí ìsìn ní nǹkan kan ṣe pẹ̀lú yín mi tí ẹ fẹ́ mọ̀ yín ẹ̀yin jẹgúdújẹrá ọ̀jẹ̀lú tẹ́ gbára yín lólóṣèlú àwọn ọmọ Yorùbá àtàtà lè wá bá sọ̀rọ̀ lónìí ẹ̀rí gbọ́rọ̀ mi ò pọ̀ rárá kí wọ́n jọ kán jẹ́ àṣírà wa lóṣùṣù ọwọ̀ ká torí pé òṣùṣù ọwọ̀ ní ṣe tíṣà ìṣiṣẹ́ lásán lẹ́yìn bí kán bá parapọ̀ wọ́n á mọlé ẹjọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà gbogbo ẹ̀yin akọni akíkanjú ọmọ tẹ́ ń jà fún ilẹ̀ olómìnira ẹ má jà bára wa jà mọ́ mo fọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ má fi ṣe lọ mo tún padà bọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè akọ̀tún ní ìsúnmú wa o lórí ètò wa ètò yín Yoruba Nation Now Yoruba Nation la fẹ́ ẹ wò ó lórí ìkànnì yìí Yeyegbagedeasatv ẹ máa subscribe ẹ like ẹ share ẹ comment ẹ jó kálí kúkúkú ẹ jó dọ́dọ̀ àwọn ọ̀tọ̀kùlú kú dẹ́sẹ̀ kúkú ẹ comment ẹ like ẹ share Yeyegbagede àṣàmúṣọ́lá àjà ilé mi jẹ́ adíkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfibí sínú kò jẹ àwọn mílọ́mọ bó ló ń jẹ bá rí mi tó lójú máa sì fà ìjẹ́ tí ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ní adíkẹ́ ọmọ ajó máa ní wòrán mo tún lọ wọ́n tún padà wá lágbára lọ́wọ́ Elédùmarè ìbàràpá ní mí ọmọ àfi ìbàràpilẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìlú àwòjòkó agbé dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ́ lérò àgbé ní dájà wa ó dàbọ̀.